sallallahu alaihi wasallam. ẹ wo bí ó gbà yọ sí àlùmọ̀ Islam ẹ wo bí ó gbà yọ sí gbogbo tí ń jẹ́ mùsùlùmí. La ilaha illallah. Disappoint jàre. eléyìí kú òní pé ọfọ kọ́ọ̀pù ọfọ àwọ̀ ọfọ gbogbo nǹkan. Anabi Muhammad Sallallahu alaihi wasallam. Abdullahi ibn Abbas ìwọ̀n káàbọ̀ wa Qasim Akramakumullah. ọ adébi tí ń pé fa kayfa a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim fa kayfa idha ji'na min kulli ummatin bi shahidin wa ji'na bika ala haula'i shahida. A'udhu billahi minash shaitanir rajim. Ibi ọkà adénu. Bismillahir rahmanir rahim. فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. فكيف أرني والنبي إذا جئنا من كيف báwo ni ó ti jẹ́ ibo ló fojú sí wọ́n sí Ọlọ́run إذا جئنا ibo ló fojú sí ibo ló fẹ́ fọkàn sí فكيف إذا جئنا báwo ló ti ṣe tó bá dijọ́ gbé ní alkiyama إذا جئنا من كل أمة بشهيد. Anabi Musa ó kó àwọn àjọ rẹ̀ wá. Anabi Isa ó kó àwọn àjọ rẹ̀ wá. Anabi Nuha ó kó àwọn àjọ rẹ̀ wá. Anabi Ibrahim ó kó àwọn àjọ ẹ̀ wá. Gbogbo anabi Ọlọ́run Yunus ó kó àwọn tiẹ̀ wá. Gbogbo wọn kó àwọn àlùmọ̀ wọn wá wọn tó báyìí. Waji'na bika ala haula'i shahida. Waji'na bika ala haula'i shahida. Sáwọn àfáà tí ń pa èèyàn sówó yìí ló kó wa wà nábì ó kó wa. haula'i shahida. Sáwọn tí ń lo didi placenta. Sáwọn tí ń lo ìfun èèyàn. Sáwọn tí gé èèyàn tí wọ́n ta pààtì èèyàn. Àwọn tí ó mú ọ̀bẹ ẹ̀rù Ọlọ́run ọba ẹ̀rù ẹ̀mí ọba ẹ̀rù alkiyama ọba ẹ̀rù Ọlọ́run ọba ẹ̀rù Islam ọba oko ẹbí rẹ̀ ọba lẹ́rù ọbẹ̀rù ọlá rẹ̀ ó wá dá ojú bẹ́ẹ̀ ó dájú bẹ́ẹ̀ ọkàn rẹ̀ yí bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ di bẹ́ẹ̀ ó wá dá odidi èèyàn pa báwo ni ó ti ṣe yọ fọ nǹkan ọmọ lérí náà ni lójijì bàbá fọ ọmọ lérí gbàá ọmọ tí ń lọ léèwé tí ó parí lọ́dún yìí àwọn òbí tí ẹ ń dunnú kalẹ̀ wọ́n náwó lé lérí kó lè ṣe sóore fáwọn ipé ọmọ yìí ní ó tọ́jú àwọn nígbà táwọn ọba lè ṣiṣẹ́ mọ́ ẹjẹ́ invest sérí ọmọ yìí torí gbogbo ẹni tí ń rán ọmọ lọ léèwé investment ni ìyẹn rán ọmọ léèwé wá ní kí ni investment rẹ̀ ó ti invest lórí ẹ ó wá graduate tán òun ló kù tí ó máa tọ́jú ìyá àti bàbá tí àti bàbá rẹ̀ ń wí pé alhamdulillah ọmọ àwọn tí ń dàgbà ó ti fẹ́ kàwé tán yọ parí yọ máa wá tọ́jú àwọn yọ́yọ́ àwọn kú ònú yà ìwọ wá gbé odidi ọmọ rú ẹ̀ ó sì pa ó sì kún ìwọ náà ó sì bí ọmọ wá fi ru ohun tó àwọn ọmọ tiẹ̀. Ya illallah subhanallah. èyí tá a rí ìlarí ẹgbẹ̀rún ẹ̀ ti ṣẹlẹ̀ tá a mà. La ilaha illallah bẹ́ẹ̀ ni bàbá alal haqiqa. tọ́ba wá di pẹ́ẹ́lì kíyàmá bá wá dé tá ànábì gbogbo ànábì Ọlọ́run bá kó àwọn àjọ wa sáwọn tá ànábì ó fi ṣe fáàdì náà pé fa inni ukadhiru bikumul umama yawmal qiyamah bàbá dàrú kíyàmá fẹ́ kó jẹ́ pé ìjọ mi ní ó pọ̀ jù níwájú Ọlọ́run gbogbo àwọn ànábì Ọlọ́run tó bá kójọ wọn wá kíjọ mi ó times 10 ní gbogbo wọn nígbà àjọ rẹ̀ bá wá times 10 ní gbogbo wọn ṣé nǹkan kí nǹkan àwọn àrọ́ tí àgbà òjò yìí àwọn àfáà tí ń lo omi òkú tí wọ́n ń fomi òkú lo ẹbú. àwọn àfáà tán mí sí ẹ̀jẹ̀ èèyàn mọ́sẹ̀. kí wọ́n máa lọ kán máa lọ general hospital kán máa lè gba omi òkú omi tán fi wẹ̀ kú kọ́ máa fi omi tán fi wẹ̀ kú lo ẹbú kọ́ máa mí sí ẹ̀jẹ̀ èèyàn máa ọ̀sẹ̀ ọmọ fi wẹ̀ kó gbé odidi eré èèyàn kó junú agbada kó jó kó gbé apá kó fá ọyàn kó yọ ojú ara wọ́n yọ ojú ara èèyàn. ọgbọ́ Qasim ó sì ṣáájú ẹ̀sìn ó kírun kútù irú ẹni irú àwọn tá irú èyí tá ń sọ yìí nísìn wọ́n bá ní ó lè padà rówó kọ́kọ́ mọ́sálásí yóò sì máa ṣe kútùbà àwọn èèyàn ó sì tó lẹ́yìn ẹ̀ ọdún ẹ̀ làwọn èèyàn máa wá lọ wọn lóhun làdúrà rẹ̀ gbà wọn lọ́dọ̀ rẹ̀ lọ́lọ́run ń jòkó sí ní sùn sí. La ilaha illallah. sáwọn atọ́lọ́hun àwọn tí ànábì ó kó wa náà rè. sallallahu alayhi wa sallam. sáwọn táwọn àfáà mutakadimina tí wọ́n ti lọ tí wọ́n ṣe wàhálà yìí kalẹ̀ gbogbo àwọn àgbàlagbà àfáà tí wọ́n ti lọ
láti rí àfa Alimi rahimahullah àtàwọn tí wọ́n bá àfa Alimi lò gbà àfa Bígọ́rẹ̀ ti lọ àfa Kùnbúrí Kàràkù ti lọ àfa ọmọ Àkókòrò ti lọ àfa Bàdéǹdè ti lọ àfa ọmọ Híyà ti lọ àfa Sàrùmí ti lọ àfa Olóyin ti lọ mashallah Mèmásà Ọjà Gbọ́rọ̀ ti lọ àfa Àgbàláyùn rẹ̀ ti lọ Ọmọlẹ́yìn ti lọ gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ àfa Àbúsà Àdílé Agbọ́n àfa Alásùnnára àfa Ádámù Alánàmú àfa Alábìdúngbò àfa Alásùkútì gbogbo àwọn àfa yìí ti lọ wọ́n lo ayé wọn tí wọ́n ní stéènì ẹyọ kan tí wọ́n fi kú láyé àwọn làáfin fàlùbáríkà àwọn tọrọ tọ́lọ́run sì ń gbàdúrà wọn gbogbo àwọn ti wá lọ wọ́n wá ṣe wàhálà wọ́n fi àpọ́nlé àti ọ̀wọ̀ kalẹ̀ fún alukur'an táwọn yẹn bá dákọ̀ àwọn àfa àwọn yóò sì máa sáré kúnlẹ̀ pé káì àwọn àfa nù ni bẹ́ẹ̀ yẹn dákọ̀ àfa nísìnyí àfa wọ́n sì ṣe pèlè pé kò ní dá fún ọ̀tọ̀ àwọn àfa ònu. wàláì látàná àwọn yẹn ń ṣe àgbákò ìpìlẹ̀ àwọn àfa báyìí. bọ́n wọn ṣe ń ṣe pèlè wa. eríṣiríṣi Kọ́sìm kíní ká wá ń bẹ tọ́jọ́ ń lójú. naam kíni nǹkan yẹn. mo challenge gbogbo àfa. naam. ojú mi ní èmi ní challenge yín o kì í ṣe yín sí lẹ́yìn kámẹ́rà o kámẹ́rà ní ń bẹ lójú atáyèsè yìí ọmọ baba Alágége ní ń sọ̀rọ̀ o mo wá challenge gbogbo àfa tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹnu yín dá lọ́rọ̀ tí gbogbo yín dìde ńjọ́ tí olórin sọ wípé ẹ ganu kalẹ̀ gbogbo àfa tó dìde ńjọ́ náà tí gbogbo yín pé káì ọba àbùkù káwa àfa ọwọ́ aláàganu akóná kàlíjáde apáni àrùn kìnnì kan yóò wálẹ̀ yóò ṣègbà yóò ṣàwò tẹ́bọ́lẹ̀ ẹ ganu ni. ó lẹ ganu sílé òun. ọgbọ́ akramakumullah. ọlá ẹ ganu sílé òun ni. ayakumullah. ẹ wo fìtínà tí àwọn àfa àfihàn wọn ṣe lérí ọ̀rọ̀ ọ̀ganu. ẹ wo èpè táwọn àfa. èmi nìkan náà ni ìbáyín lọ ẹ sì ní báyín lọ ẹ ní tẹ̀lé yín lọ. ayakumullah. torí tí ò jẹ́ ń tẹ̀lé yín lọ ńjọ́ náà ni mo sọ fún yín wípé aláwọ̀ àfa àti àrùn sáyé àrùn adọ̀tí àrùn ìdọ̀tí ń bẹ lára wa àwọn tí ò kéwú wọn wúlò jù wá lọ àwọn tí ò kéwú tí wọn lọlé kéwú rárá wọ́n wúlò lọ́dọ̀ Ọlọ́run jà wá fà tá kéwú lọ. ayakumullah. àwọn tí ò ké ní bẹ̀rù Ọlọ́run jù wá lọ ẹ kọ̀nfàmù ẹ̀ àwọn tí ò kéwú tí wọn mọ nǹkan kan tí wọn mọ Fátíà wọ́n sì ní ìbẹ̀rù Ọlọ́run jà wá fà lọ. ayakumullah. ní ma wá ní ẹni tọ́lọ̀ ọ̀rán sí inú ìtọ́lẹ̀ ẹ̀gánu ni ó ní ẹ padà sọ́fíìsì Ọlọ́run mọ́ sọ́bẹ̀ àbí ìsọ́bẹ̀ ẹ̀jọ́ náà lọ́hùn ẹ̀yìn gbogbo ń kálukú wá jáde àwọn èèyàn wípé jákùn ọ̀tọ̀ níbi tó ń lọ níbi àbá ń lọ kọ́ ní ọmọ lọ yọ wọ̀ nítẹ̀lé wa yọ máa sọ tiẹ̀ yọ máa ṣe gbá èyí tó wá ṣẹlẹ̀ yín nísìn tara yín lóde yìí. naam ó dábàá. gbogbo bẹ́ẹ̀ ti jáde ti olórin ńgbà tọ́lẹ̀ ẹ̀gánu èmi wá retí láti àárọ̀ kí n ti ẹ̀rẹ́ nìkan kọ́ wá jáde nínú àwọn àfa kan wá jáde èyí ṣe tá àrẹ́yìn àfa kẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ wa lóde lẹ́yìn. challenge nu. mo challenge yẹn àfa gbogbo àfọwọ́n wá sí ti ń sọ̀rọ̀ lórí mídíà. ayakumullah. bọ́ ọba nípò tí ìròde wá sí lórí jọtọ́ bá tó má lòde wá sí jòkónú lé òde sẹ́bà yìí ká yóò rí pọ́n sọ̀rọ̀ kìí ṣe wá òun lòde wá sí nìkan ká àti sọ̀rọ̀ ayé ti da ayé rọrùn. ayakumullah. ọgbọ́ akramakumullah. kọ́lẹ̀ mo sọ fẹ́yàn máa mi pé òun ni à ń lòde kì í nísìnyí límítì ẹ̀ mo sì rí iṣẹ́ nínú mọ́lúdì tọ́lọ̀ yìí wallahi lazim. ọ̀pọ̀lọpọ̀ wá sí ní dọ́wọ́ mi tí mo ní ìfẹ́ ní ìwá èyí tá ń ṣe yìí ń ráyè nara tán bẹ́ẹ̀ bá lọ wá sí wọn fún yín ṣẹ́jú ni wọ́n lè lọ́gbọ̀n ṣẹ́jú ni rọ́ìdù ó ti dúró kẹ́ tó pẹ́ sọ̀rọ̀ ẹ ní tẹ́ ẹ fẹ́ sọ ẹ ní tì sọ ẹ ti kíyàn tán rọ́ìdù ó ti dúró kalẹ̀ nígbà yẹn bá kú ńlẹ̀ yìí tọ́ wá lọ sí odidi Èkó àbọ̀là Àbújá tọ́ wá sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́wàá tẹ̀ kan láìkì lọ́wọ́ rẹ̀ ó sì fẹ̀mí wéwu lọ ni káwá jòkó báyìí àríbi nàtán orí bá ti ń na yìí nísìnyí àríbi nàtán dáadáa èyí ṣe táwọn àfa ọ̀ jáde látàárọ̀ ó ti yẹ kẹ́ ẹ jáde kí gbogbo méjìlá ó ti kún kí gbogbo àfa ọ̀ máa sọ̀rọ̀ àwárí wípé kò sí tí ò ní jẹ́ kó jáde kọjá wípé kó wá náà ti tẹ̀rì sínú ìbàjẹ́. ayakumullah. bá àfa mi báyìí jáde tó báyìí sọ̀rọ̀ wọn kà ó dakọ̀ rẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ọ bá àfa mi báyìí sọ̀rọ̀ lérí èyí wọn kà pé àbá alágbájá sọ yẹ kẹ́yìn náà dá sọ̀rọ̀ yìí. sọtọ́ lẹ́nu yín. ayakumullah. àṣírí